dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ẹ gbé wà tí ẹ ti ń wo ìkànnì HMTV. Ìtàn nílé ayé, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ara ìtàn tó ń lọ nínú ìgboro ayé là ń fi tó wa létí ká lè rẹ́kọ̀ọ́ kọ́ ni o. Kì í ṣe láti yọ ẹni tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí. Lágbára Ọlọ́run, ìṣẹ̀lẹ̀ aburú kò ní ṣẹlẹ̀ sí mi àti ẹ̀yin. Torí pé ẹni tó rí ìpèníjà tàbí ìṣẹ̀lẹ̀ aburú kò ní èrò ẹ o, bẹ́ẹ̀ ni kò gbàdúrà ẹ̀. Ṣómìwá Emmanuel mo ti gorí ètò níkànnì HMTV. Ẹ bá mi share ẹ̀, kẹ́ ẹ bá mi like ẹ̀, kẹ́ ẹ bá mi subscribe sí. Lágbára Ọlọ́run ọba, èmi àti ẹ̀yin a ò ní dìdàkudà lágbára Ọlọ́run. Ìtàn tí mo fẹ́ mú wá lónìí kì í ṣe àròsọ ohun tó ń ṣẹlẹ̀ ni. Gbogbo ẹ̀yin òbí abiyamọ gidi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi share ìtàn yìí sí àwọn ọmọ yín tó wà nílé ìwé girama, àwọn tó wà yunifásitì, nílé ìwé gíga. Ẹ bá mi share ẹ̀ pẹ̀lú wọn, torí pé àgàgà àwọn ọmọ tó jẹ́ pé body house ni wọ́n gbé tàbí hostel, ẹ bá mi share ẹ̀ pẹ̀lú wọn. Ọmọkùnrin yìí kò lérò wípé òun máa wà lọ́gbà àtúnṣe bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o. Ọmọkùnrin yìí kò gbàdúrà wípé òun máa wà lọ́gbà àtúnṣe, ṣùgbọ́n ó bára rẹ̀ bẹ́ẹ̀. Kí ló fà á tó fi bára rẹ̀ lọ́gbà àtúnṣe? Lágbára Ọlọ́run, Olúwa kúkú dára sí gbogbo wa. Lágbára Ọlọ́run ọba kò ní ṣàìdá sí wa o. Ọmọkùnrin yìí ó ní ọ̀rẹ́ kan níléèwé gíga tí wọ́n pè ní yunifásitì. Ó ti parí 100 level, ó bọ́ sí 200 level, ó ń lọ sí 300 level gẹ́gẹ́ bí ohun tá a ṣe ìwádìí lé lórí. Ẹni yìí ó kọdún méjì ó ṣetán, nítorí pé 4 years ló fẹ́ lò níléèwé yunifásitì yìí. Ká má tanra wa jẹ, kò nérò ẹ̀. Ó dọjọ́ kan ni, nínú àwọn tó jẹ́ coursemate ẹ̀ tọ́jọ́ ń ṣe irú ẹ̀kọ́ kan náà, olóyìnbó ń pè ní coursemate. Wọ́n máa ń jọ bára wọn ní kíláàsì níbi tí wọ́n ti ń gba ìdánilẹ́kọ̀ọ́ tó lóyìnbó ń pè ní tó ti ń gba lecture. Ọmọkùnrin yìí ó mọ̀ dáadáa. Kódà ọmọkùnrin yìí inú kan ló ní. Kò sẹ́ni tí kì í kọ́ níwèé, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ní nǹkan tí ò bá yé wọn tí kì í sọ. Wọ́n close, mi ò ní dárúkọ, torí pé a ò kì í dárúkọ lórí ìtàn tá a bá mú wá, àfi tẹ́ni tó ní ìtàn tó bá ní ká dárúkọ òun. Ọmọkùnrin yìí, ọ̀rẹ́ tọ́jọ́ ń pàdé níléèwé ní kíláàsì ibi tó ti ń kẹ́kọ̀ọ́ níléèwé gíga yìí, tí iṣẹ́ ò bá ti yé wọn, wọ́n máa fi yéra wọn. Wọ́n pè nǹkan kan tutorial, ìyẹn ni pé ibi tá a máa ti ń dára wa lẹ́kọ̀ọ́. Tí lecturer tí wọ́n pè ní olùkọ́ wọn tó bá ti dá wọn lẹ́kọ̀ọ́ tán, àwọn gúrùpù kan tó máa kóra wọn jọ, wọ́n á wá wo ẹni tó dàbẹ́ ni pé ó gbìyànjú ní ti ìwé, á wá ní kó kọ́ wọn. Ọmọkùnrin yìí ó mọ ọ̀rẹ́ rẹ̀ yìí dáadáa. Ó wá dijọ́ kan, wọ́n parí níléèwé. Bí wọ́n ti parí tán ni ọ̀rẹ́ wa lágbájá, ohun tí lecturer kọ́ wa ò yé mi dáadáa, ṣùgbọ́n tó bá dìrọ̀lẹ́ àá fi yéra wa, kí n má tàn yín jẹ. Ó bá lọ bá ọ̀rẹ́ tó fẹ́ kọ́ níwèé yìí tó ti mọra rí. 100 level ló ti mọra wọn o, 200 level ló wà yìí o. Kẹ́ ẹ bá lè mọ̀ wípé kì í ṣe pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ mọra, 100 level ni wọ́n ti mọra wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Kí n má tàn yín, ó bá lọ bá ọ̀rẹ́ yìí nílé, níwájú ìta nìyẹn, ní hostel ibi tí wọ́n ń gbé. Hostel náà ni wọ́n ń gbé o, láì mọ̀ wípé ọ̀rẹ́ tóun lọ báyìí ó ń fẹ́ wọ, èyí tí wọ́n ń pè ní ó ń dọ́gbọ́n ṣọwọ́ fẹ́rẹ́, yẹn ni pé ó ń jalè. Ó ń jalè. Kí n má tàn yín jẹ. Ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn, ẹni tí lọ fọ́ ilé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ kan. Wọ́n mọ bó ṣe ń dì í, tó máa yọ́ kúrò nínú ọgbà iléèwé, tó máa wá jáde lọ sí ìgboro láti lọ fọ́ ilé onílé, láì mọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ òun ló wá ń ṣe wọ́n lọ́ṣẹ́. Kí n má fọ̀rọ̀ gùn. Níbi tí wọ́n ti lọ fọ́ ilé yìí, wọ́n rí ID card bíi ìwé ìdánimọ̀ kan
lọ́wọ́ nílẹ̀ níbi tó ti lọ fọ́lé. Wọ́n wò pé kò lè jẹ́ akẹ́kọ̀ọ́, kò lè jẹ́ student. Wọ́n wò pé bóyá wọ́n ṣe mistake jùúlẹ̀ síbẹ̀ ni. Bí ọ̀sẹ̀ bíi mẹ́ta tí wọ́n ti lọ digunjalè yìí, Ọlọ́run ló mọ báṣìrí. Ẹ jẹ́ mọ̀ Yorùbá wípé ọjọ́ gbogbo tó lè, ọjọ́ kan ni tó lóhùn, kì í má fọ̀rọ̀ gùn. Lẹ́yìn ọ̀sẹ̀ bíi mẹ́ta sí mẹ́rin tí wọ́n ti lọ jalè táwọn ọlọ́pàá agbófinró tí wọ́n ń ṣe òfíntótó pé ta ló ṣiṣẹ́ yìí, kò lè jẹ́ akẹ́kọ̀ọ́ torí pé hostel ni wọ́n ń gbé, nínú ọgbà iléèwé làwọn ọmọ wọ̀nyí gbé. Ká má tanra wa jẹ. Wọ́n lọ mú ẹni tí ó ní ID card yìí. Nígbà tọ́wọ́ ìjọba tẹ̀ dáadáa tó yí ọwọ́ ìyádùn, ẹ jẹ́ mọ̀ wípé ó jẹ́wọ́ o. Ó ní kì í ṣe òun nìkan ni òun wá. Ó ka àwọn tọ́jọ wá, ṣùgbọ́n wá béèrè pa àkókò wo lọ́lẹ̀. Wọ́n wá lọ bá wọn ní ọwọ́ alẹ́ sí òru. Wọ́n ti wá lọ́sàn-án, wọ́n ti wádìí ẹni yìí. Kò sẹ́ni tó sọ pé ó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn torí pé wọ́n jẹ́rìí ẹ̀. Kí n má fọ̀rọ̀ gùn. Ẹni yìí wọ́n mà padà lọ mú un lé. Ẹni tó wá lọ kọ́ wọn ní ìwé yìí tó jẹ́ pé ó mọ̀wé díẹ̀, ẹ jẹ́ mọ̀ pé wọ́n bá nílé ọ̀gbẹ́ni tí wọ́n suspect, tí wọ́n wò pé adigunjalè ni. Wọ́n mà gbé àwọn méjèèjì lọ sí ọgbà ẹ̀wọ̀n mà ní. Bọ́wọ́ agbófinró ṣe tẹ àwọn méjèèjì rèé o. Inú ilé rẹ̀ ló ti bá. Ó sì sọ fún wọn wípé òun ò mọ nǹkan kan. Kódà títí wọ́n fi kó wọn dé police station kò mọ nǹkan tó ṣẹlẹ̀. Ìgbà tó dé police station sọ fi wọ́n sáyọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Tí bí sọ tiẹ̀, tọ̀hún sọ tiẹ̀, ṣé o mọ̀? Ó náà mọ̀, ṣọ́ọ̀rẹ́ ẹni, ọ̀rẹ́ ni wá. Ọdún wo lẹ ti mọ́ra? Ó ti tọ́dún méjì. Ohun tó kó bá ọ̀gbẹ́ni rèé o. Ẹ má jẹ́ tàn yín jẹ. Bí mo ti ń sọ̀rọ̀ yìí, wọ́n gbé délé ẹjọ́ o. Kí n má tàn yín, wọ́n wà lọ́gbà àtúnṣe tó ń pè lọ́gbà ẹ̀wọ̀n báyìí. Àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti jólè tẹ́lẹ̀tẹ́lẹ̀, àtòhun tí ò mọ̀ nípa ẹ̀, ẹ jẹ́ mọ̀ wípé ó délé ẹjọ́. Wọ́n láwọn méjèèjì mẹ́wọ̀n ni o. Wọ́n ní kó lọ ṣẹ̀wọ̀n. Òun wọ́n nítorí pé ó lọ ṣe ń bẹ̀ ṣùgbọ́n ó mọ̀ rí, wọ́n ní kó lọ ṣẹ̀wọ̀n ọdún 6. Àwọn tí wọ́n jẹ́ armed robber gan tó lọ fọ́lé, ẹ má jẹ́ tàn yín, ẹ̀wọ̀n gbére ló dá fún wọn. Lágbára Ọlọ́run, èmi àti ìyá ò ní ṣìrìn. Ó dáa gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà iléèwé gíga tàbí iléèwé girama tẹ́ ẹ wà ní hostel. Ẹ máa rántí ọmọ ẹni tẹ́ ẹ ń ṣe o. Mo lè pe ìtàn tòní wípé kò mọwọ́ kò mẹsẹ̀, nígbà míì a máa gbé ní dọ́gbà ẹ̀wọ̀n. Mi ò mọwọ́, mi ò mẹsẹ̀, ó máa ń júwe ọgbà ẹ̀wọ̀n fún ni. Ṣé ni kó mọ̀ wọ ara rẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ mi, ẹ bá mi sọ fáwọn ọmọ yín kó máa rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o. Ọmọkùnrin yìí inú ẹ̀ mọ́, tinútinú ló fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́. Kì í ṣòun nìkan, ṣùgbọ́n ó ṣe wá jẹ́ alẹ́ ọjọ́ yẹn ló lọ kọ́ ẹni lẹ́kọ̀ọ́ nù ilé ẹ̀. Ìgbà àkọ́kọ́ rẹ̀ tó máa lọ sunbẹ̀ rí o. Ṣùgbọ́n nítorí inú kan tó ní, ó lọ kọ́ ọ̀rẹ́ ẹ̀ yìí. Ọjọ́ yẹn lọ́wọ́ agbófinró tẹ̀. Lágbára Ọlọ́run ọba, èmi àti ẹ̀yin a ò ní ṣìrìn. Mi ò mọwọ́, mi ò mẹsẹ̀, kò ní rán wa lọ́gbà ẹ̀wọ̀n. Ìtàn nílé ayé o. Ẹ má jà á finú wénú ká má bàa jẹ́wọ́. Ojú la rí, ọ̀rẹ́ ò dénú. Ṣómìwá Emmanuel, mo ti mú tàn tòní wá. Lágbára Ọlọ́run, láìpẹ́ a ó tún jọ pàdé. Ẹ bá mi share ẹ̀. Ojú ò ní tì yín o. Ire o.